ọ̀gá gbogbo àwọn ológun lórílẹ̀‐èdè pátápátá tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ ààbò orílẹ̀‐èdè yìí ìyẹn Chief of Defence Staff ọ̀gágun Christopher Musa ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye ìdìtẹ̀gbàjọba tó ń lọ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà àti bí àwọn ọmọ Nàìjíríà kan bá ṣe ń sọ pé káwọn ológun jọ̀wọ́ kán wá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kì í ṣe ìròyìn mọ́ pé ìnira ńlá tí ò ṣẹlẹ̀ nínú ètò orílẹ̀‐èdè yìí tí kò ṣẹlẹ̀ lábẹ́ ìjọba kan rí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí, èyí tí ìgbàgbọ́ wà pé sọ́bsidì ìyẹn owó ìrànwọ́ tó yọ lórí epo pẹntiróòlù tó jẹ́ ọ̀pákùlẹ̀tẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí ló ń fa ìnira náà. ṣá o nígbà tí ìnira náà wá dojú góńgó tó di páwọn èèyàn lè jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ mọ́ tó jẹ́ pé gbogbo oúnjẹ àti nǹkan ló ń gbówó lórí ni làwọn kan máa ń pariwo ìpè kí àwọn ológun kan jọ̀wọ́ kí wọ́n wá gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé ìjọba ológun gan yóò dára ju ìjọba alágbádá àsìkò yìí lọ. ṣùgbọ́n nígbà tó máa ń sọ̀rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ọ̀gágun Christopher Musa ó mà ti jẹ́ kó di mọ̀ o, ó ní kò sí nǹkan tó tiẹ̀ jọ rárá pé àwọn ológun wọn yóò gbàjọba lọ́wọ́ Tinubu. Ó ní gbogbo yẹn ti di àfìsẹ́yìn tí eégún fi aṣọ. Oníṣẹ́ rí àwọn ológun táwọn wà báyìí, àwọn faramọ́ ìjọba democracy, bẹ́ẹ̀ lọ ní ìjọba democracy ó dára kọjá sísọ ju ìjọba ológun lọ, ó sì dára fún àwọn ọmọ Nàìjíríà ju kí àwọn ológun máa ṣàkóso wọn lọ. Ọ̀gágun Christopher Musa kò wá dúró sórí eléyìí o, lẹ́yìn tó wàásù tó pàrọwà fún àwọn èèyàn pé ìjọba democracy ló dára jù lórílẹ̀‐èdè yìí, inú mà tún ṣèkìlọ̀ fún gbogbo àwọn tó ń pè wọ́n pé kí wọ́n gbàjọba. Ó ní kí wọ́n lọ jáwọ́ o, ó ní bí àwọn bá ti ń ṣèwádìí táwọn rí àwọn tó ń pe àwọn èèyàn láti wá gbàjọba kúrò lọ́wọ́ Tinubu, àbí táwọn rí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti gba ìjọba lọ́wọ́ Tinubu, ó láwọn kò ní gbèsùgbègbà láti gbé irú ẹni bẹ́ẹ̀ o láti fi ojú wọn wí náà òfin, tó sì ní ẹnikẹ́ni tó bá sì ń gbèrò tàbí gbé ìgbésẹ̀ wípé kí àwọn gba ìjọba lọ́wọ́ Tinubu, ó ní irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn yóò kàn ìdín nínú iyọ̀ ni o.